nkùn mi o n ó sùn o oorun nkùn mi o n ó sùn oorun àní nkùn mi o n ó sùn o oorun nkùn mi o n ó sùn oorun. Èwo nínú yín gan ń ló gbé fídíò àrólé Ọlọ́run níbi títí ń sùn níbi títí ń sin lọ́hùn? Èwo nínú yín ló gbé fídíò yẹn tó wá gbé jáde fáyé bẹ́ẹ̀? Àbí wọ́n tó jẹ́ kámẹ́rámán tí ó jẹ́ pé wọ́n náà tún rìkọ́ọ̀dù fídíò yìí sórun nígbà tọwọ́ ọmọdé tiẹ̀ náà ni? Ìwọ náà ti sùn bàtà igun tiẹ̀ fẹ́ yí amọ́. Torí pé àrólé Ọlọ́run àti rí oníkálukú nínú ayé ní fún rẹ̀ ní pòsíṣàn. Bàbá wa Emir tìlú Ìwó àwọn ni àrólé Ọlọ́run igbákejì ẹni mo dúró yìí. Ìwọ náà lè mú pòsíṣàn tiẹ̀ náà ó lè jẹ́ third born ọba àpẹẹrẹ last born gbogbo ntọ́ bá wùyàn orúkọ tọ́ bá wùyàn lèèyàn máa jẹ́ lẹ́yìn odi second born lélẹ́yìí. Ṣùgbọ́n tí kò wá yé mi ni pé torí nígbà tẹ́mi náà lọ sí program kan lánàá mo wá débẹ̀ ògbé wáyé mo sùn tíra wo ló ní kéèyàn máa sùn tíra wo àyà wo ló sọ pé kéèyàn máa sùn àwa lè mú jáde nù fa súrà tó ní kí n ti ń jẹ́ nìyàn tó ní kọ́ máa sùn tóorun fi ń wáyé ẹ jẹ́ a gbọ́. Ìdí ni pé lánàá mo lọ síbi ètò kan èmi náà wá sùn gẹ́gẹ́ bí second born àrólé Ọlọ́run second born àrólé àti ní first born tó jẹ́ àrólé Ọlọ́run èmi náà igbákejì ni mí ìwọ lè mú third born tàbí kó mú last born ìtọ́ bá wù ọ́ ni kó mú ń bẹ̀. Èmi náà wá débẹ̀ mo wá sùn àwọn èèyàn wá ń bi mí léèrè wípé ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ ò tó jẹ́ àrólé Ọlọ́run àti wo àrólé kejì àtàrólé kẹta ìwà mọ̀ iye àrólé tá nílé ayé báyìí nìsín àti mẹ́ntì ó jẹ́ last born. Wọ́n ní sáà sì jọ bàbá wa báyìí mo ní irú ìbéèrè wo nu torí pé tọ́mọ ọba jọ bàbá rẹ̀ ìwọ tó bá fẹ́ péré lárólé Ọlọ́run ó yẹ ká mọ̀ pé ìṣe Ọlọ́run ló máa ṣe pípọ̀ nínú ìrìn àjò Ọlọ́run yọ kọ̀wọ́ rẹ̀ sẹ́nìyàn lè ṣe bí Ọlọ́run á ṣe máa sọ páwa làrólé. Mo ní kí ló jẹ́ mi sọ bẹ́ẹ̀ wọ́n ní Ọlọ́run ọba kì í sùn sọ wá yẹ kárólé ó sùn lójú agbo níbi títí ń sisi Ọlọ́run níbi títí ń sọ̀rọ̀ Ọlọ́run níbi títí ń sèṣì Ọlọ́run àrólé Ọlọ́run sùn èmi àrólé kejì náà tún sùn lánàá o àti ìmọ̀ tí ó ṣẹlẹ̀ pẹ̀lú last born báyìí ìjà àrólé Ọlọ́run nínú ayé gbogbo tí wọ́n ń pè lárólé torí alẹ́ mọ́mọ́ túmọ̀ rẹ̀ ẹni tí ń róléèdè ni tí ń róléèdè bàbá tí ènìyàn tí ń róléèdè bàbá ajẹ́kúrò ẹni bẹ́ẹ̀ níyà tá wá níyà wa àwa àrólé Ọlọ́run ta níyà wa ta ló bí wa fọ́lọ́run àwa náà láti ń sọ pé Ọlọ́run ò bímọ o pé ẹrú Ọlọ́run làwọn ṣe torí mi ìṣẹ̀rú Ọlọ́run tèmi níbi ó ti fẹ́ pẹ́ kanu èmi ìṣẹ̀rú Ọlọ́run ní tèmi o torí pé n ti ń jẹ́ Ọlọ́run ṣe àgbẹ̀ bàbá wa àrólé Ọlọ́run Emir àti ìlú Ìwó nínú orúkọ wọn tí wọ́n tún ń jẹ́ wọ́n ti tó fìkan kún pẹ̀lú gbìyànjú wọn àwọn ni afọbajẹ tìfẹ̀ tọ́ra àwọn afọbajẹ tìfẹ̀ owó làwọn gbà tí wọn owó ni wọ́n gbà wọn mẹ́ni tọ́tọ́ láti fi jọba mọ́ ṣùgbọ́n ìfarajọ Emir tó súnmọ́ bá ti ń bẹ nílùú Ìwó àwọn ni à ń fọba fẹ́ jẹ gbogbo èèyàn tí ó bá sì jẹ́ ẹni Ọlọ́run tí àpẹẹrẹ Ọlọ́run ó bá hàn lára rẹ̀ tí ó bá hùwà bí Ọlọ́run tí ó bá ṣèṣì Ọlọ́run tí ó bá tẹ̀lé ntọ́lọ́run ọba wí. àfa àbàdà ẹ má jà fipá wẹ́pọ̀n o ọ̀rọ̀ Ọlọ́run la máa ń sọ Ọlọ́run rèé kì í sùn Ọlọ́run ọba kì í ganu òde o àtẹ̀tẹ̀ pèsè àtẹ̀tí wọn ò pèsè Ọlọ́run ọba yìí ganu rẹ̀ Ọlọ́run ọba kì í tó gbé ó sì tó jọba tó jẹ́ pé kì í ṣe ìrègùn pé lágbájá ńgbà tó dépò ọba èmi ni mo fi ọ jẹ èmi làǹtí rẹ ńlọ́wọ́ sábà ni mo wá bẹ lóòtẹ́ẹ̀lì láwájọ jókòó pé bò láti yanjú ẹ̀ bó ṣe pa àwọn tó yẹ kí n pè mú ní ọ́yá eléyìí ní kẹ́ ẹ mú ní kẹ́ fi jọba ọba tí ń bẹ ń bẹ yìí èmi ni mo fi jẹ gómìnà tí ń bẹ ń bẹ yìí ọlá mi ni president tí ń bẹ ń bẹ yìí bí ọba sì tèmi kò lè jẹ kódà ọmọ tí lágbájá bí yìí èmi ni mo fún ni mo jí ó bí ibi tí ń jẹ́ ènìyàn tó ti yàtọ̀ sí tí ń jẹ́ Ọlọ́run ó yàtọ̀ síra wọn orin tí mo kọ tí mo mú wọlé ló jẹ́ kí mo lè jẹ́ kí sọ pé nkùn mi o n ó sùn o oorun nkùn mi o n ó sùn oorun. Ọlọ́run ọba bó ṣe jọba tí kìí tòògbé tọ́jọba tí kìí ṣèrègùn Ọlọ́run ọba jọba tí kìí ṣèbàjẹ́ kìí bà kan jẹ́ fún kan kìí bà kan jẹ́ kó tó di pé yóò tó kan ṣe Ọlọ́run ọba sì jọba tó yẹ pé kìí yàn pọ̀ sí Ọlọ́run ọba tó jẹ́ onídéédé ni kò ní ba ayé ẹ̀sìn kan jẹ́ kó tó di pé yóò sọ pé òun fẹ́ tẹ̀sìn kan ṣe Ọlọ́run ọba kìí ṣàbòsí Ọlọ́run ọba kìí mugbó kìí ṣe kíni Ọlọ́run ọba kìí mugbó Ọlọ́run ọba kìí mu kódé kódà kìí ti orí owó fi ṣe nǹkan Ọlọ́run ọba kìí torí owó ṣe nǹkan pé bọ́yọ̀ owó tí mo rí láti Saudi tàbí ètí ń fún mi torí tí wọ́n jẹ torí tí wọ́n mú ní ìsìnwá máa bá tí ń jẹ́ràn mi jẹ́ Ọlọ́run ọba yìí ṣe bẹ́ẹ̀ àwọn àrólé ẹja kìí sára tẹ́ bá wá tún wá wo àrólé ẹ rí i pé àrólé
inú ilé bàbá rẹ̀ nìkan ẹni tí ń pòyì bí àga bàbá. Èyí náà ló ṣe déédéé pẹ̀lú àwọn Ògo Ìlọrin. Ògo Ìlọrin wọ́n dọ́dọ̀ bàbá Mọ́ríkàs bàbá Lágége wọ́n ní à ń fowó ọkọ̀ wọn ṣòfò. Mo gbọ́ àbí mo tún gbọ́ mo fẹ́ gbọ́ tẹ́ ẹ̀mẹ̀ wá. Wọ́n láwọn Ògo Ìlọrin fowó ọkọ̀ wọ́n fi ṣe kí ni wọ́n ní à ń fi ń ṣòfò. Ṣé bí Ògo Ìlọrin gẹ́gẹ́ bí èrò ọkàn tẹ mo rò pé ńgbà ta lọ́lọ́ gan ni à ń kó Ògo Ìlọrin jọ pé àwa Ògo Ìlọrin tá a máa jà fún ìlú Ìlọrin ṣùgbọ́n àti ìrátọ́ka sí àṣeyọrí kankan tẹ́ ẹ ṣe rí o ẹ̀yin Ògo Ìlọrin èyí tẹ́ ẹ ṣe pẹ̀lú tá a Ọlọ́run gbàgbára lọ́wọ́ yín kò jẹ́ kẹ́ ẹ rí ṣe. Ẹ̀ẹ̀kejì tẹ́ ẹ bá tún ṣàṣeyọrí rẹ̀ tá a tún retí pé bọ́yẹ̀ tún láṣeyọrí lórí ẹ̀ ńlọrọ̀ Ramani bẹ́ẹ̀ ṣe dìde tẹ́ ẹ kóra yín jọ kò tí ì sí nǹkan kan tó ti inú rìn àjò ń jáde wọ́n ti ẹ̀ nẹ́ẹ̀tì flight ẹ̀ lọ lóyìnbó bó ti fi Nàìjíríà lẹ̀. Ẹ̀yin Ògo Ìlọrin ìmọ̀ lọ sọ́dọ̀ bàbá Mọ́ríkàs ẹ̀ ń waste ẹ̀ ń fowó ọkọ̀ yín ṣòfò ni. Àṣé bàbá yẹn ọ̀dá yín mọ̀ bàbá tó jẹ́ pé nínú Islam bàbá ẹ̀ ń bẹ́nu ẹni tó jẹ́ kí kéwú tẹ̀ ń kéwú tó jẹ́ kó dìrọ̀rùn tó ní ẹ mọ̀ sin ẹlẹ́hàmọ́ ẹ mọ̀ sin àfa àmọ́ yá ẹ lọ́ọ̀rì máa kọ́ wọn bí wọ́n ṣe máa kọ́ wọn ní inú ilé ìwé wọn kó ní kálukú kọ́ máa lọlé ẹni tí ó kọ́ láàárọ̀ kọ́ wá bó bá tó di nírọ̀lẹ́ ẹni tí ó tó kọ́ kó tó wá kó ń kálukú máa lọlé ẹ mọ̀ sin ẹlẹ́hàmọ́ ẹ mọ̀ sin àfa àmọ́ tó jẹ́ pé ìkan gbòógì ló jẹ́ nínú Islam àṣì ọ̀dá yín mọ̀ àwọn kan kóra wọn lánàá ètò síwájú wọn ń pè ní bàbá ń Bàrígà ẹ̀yin Ògo Ìlọrin ẹ jókòó ara yín jẹ́ẹ́jẹ́ tẹ́ ẹ bá sì fẹ́ jókòó ara yín jẹ́ẹ́jẹ́ ẹ sábẹ́ ní Emirates yín o ẹ̀yin náà ṣe trespass lọ sílùú Èkó emir tó súnmọ́ ba tó jẹ́ pé emir ni tí ń bẹ nílùú Ìwó ṣé bẹ́ẹ̀ rí pé nínú ìlú Ìwó nìkan ni bàbá yìí ti máa generate jojúmọ́ lẹ́mọ̀ rí post èní o àwọn nursery school wọ́n ṣe kówó jọ bàbá lẹ́rìí ń bẹ̀ ọ̀la ọmọ primary school wọ́n fẹ́ ṣètò ìrìn àjò kan bàbá ní ọkọ̀ débẹ̀ ọ̀túnla àwọn ọmọ secondary school wọ́n fẹ́ ṣe graduation wọn bàbá ni wọ́n pè é bẹ̀ ọ̀túnla àwọn ìyá lọ́jà wọ́n lọ rèé kí wọn bí wọ́n bá ti dọ́jà tẹ́ bá ti rí mi kẹ́ ẹ mọ́ hó pé ọba kábíyèsí o pàpàrán ọ̀rọ̀ lọ́sọ̀ ọ̀gbárọ̀. Ẹ rí i pé nínú Ìwó nìkan ni bàbá ẹ̀ ti ní ti Emirates ara wọn. Ẹ̀yin Ògo Ìlọrin ẹ̀yin náà má gbé sàárà yín kọjá mọ́sáàsì ẹ wà nínú Ìlọrin yín ibẹ̀ ní kẹ́ ẹ ti máa tẹ̀lé ara yín ibẹ̀ ní kẹ́ ẹ ti máa bàálù ara yín ibẹ̀ ní kẹ́ ẹ ti máa mọ́tò ara yín ibẹ̀ ní kẹ́ ẹ ti máa mọ́tò ara yín ibẹ̀ ní kẹ́ ẹ ti máa kẹ̀kẹ́ ara yín ibẹ̀ ní kẹ́ ẹ ti máa mẹ́sìn ara yín ibẹ̀ ni kẹ́ ẹ ti máa rìnrìn ara yín tó bá jẹ́ pé nínú Emirates ni ẹ sì ń gba yìí ń bẹ̀ ṣùgbọ́n tí bá tí wọ́n ń di pé à ń ti ń gbé sàárà ẹni kọjá mọ́sáàsì títí ń dèlú Èkó wọ́n ní wọn mọ̀ yín bẹ̀ wò wọn mọ̀ yín bẹ̀ wò ọ̀rọ̀ adóńdó àdó torí ogun àdó sì so wọ̀rọ̀kọ̀ obìnrin torí adó ọba wọn lọ́sọ̀dẹ̀ èdó ọ̀yẹ̀kú fani sọ bẹ́ẹ̀ o àwa láládó àwa lóníṣẹ́rẹ́ àwa lálátọ́ ṣùgbọ́n àtúndúpẹ́ pọ́rọ̀ àdó tó búyọ lọ́dún ẹ̀yin náà ẹ̀yin ìlẹ́sà ń lo tí àwa ò lo tí orí ọ̀fàfà ẹ̀jọ́ gbélẹ̀ lọ́jà ojú màálù àwọn alápatà sọ pé ilẹ̀ kọ̀ọ̀kan débẹ̀ ẹran màálù orí igún orí àkàlà wọn láàjọ ń pinra lọ́jà ni èyí táwa mọ̀ ṣe fílẹ̀ fáwa torí pàwọ̀ ọ̀mọ̀ nípa kéwu àmọ́ bí wọ́n ṣe hàn tàdá àmọ́ bí wọ́n ṣe hàn wàhálà èyí táwa mọ̀ ṣe ẹ fílẹ̀ fáwa ẹ̀jẹ̀ àmọ́ ṣe ẹ̀ tó ń bá wa pín àdúrà lọ́jà àdówà débi pa wa ń sọ́ṣẹ́ ẹ̀yin lápò àtó ń fi kò bẹ́ ẹ̀yin lẹ́jẹ́ kíkò di ọwọ́n kí n ti yín pẹ̀lú kò dẹ kí ni ti yín pẹ̀lú kò dẹ mo ṣẹ̀ ń bọ̀ ni o mi ì tí ì dé torí àti bí ọjọ́ mélòó ńlẹ̀ rí pé ẹ̀rí mi lórí afẹ́fẹ́ iṣẹ́ ẹni lóògùn ṣẹ́ torí pé ìfẹ́ bà síláàmù jẹ́ nítorí káwọn ará Brazil lè máa fún lówó ìfẹ́ bà síláàmù jẹ́ káwọn ará Venezuela kún lè bá sọ pé Adéfá máa fún ọ lówó ìfẹ́ bà síláàmù jẹ́ káwọn kíní kan máa sọ pé Adéfá owó tiẹ̀ náà rè wá gbà láti abroad. Iṣẹ́ tí wọ́n mọlẹ̀ tó yàn mọ́ ṣẹ̀dá mi ni mò ń ṣe mo bí sí ẹnu sẹ́ni mọ́ wa á tún àbà fún wa ire o.